Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ kú kalẹ̀. Gbogbo ẹni tá a ṣẹ̀ tí ò ní foríjì wá, ìṣẹ̀dá wa ò ní já ṣẹ̀. Ẹni tó ṣẹ̀ tó rò tí sì ń wá ìṣubú rẹ̀, Ọlọ́run ọba bá wa fi àárẹ̀ dá alágara. Jẹ́njẹ́ ọlọ́gbọ́n kan sí kó tọ́jú ọgbọ́n Yorùbá yìí kó dán wò. Kò lè jẹ́ ọ lójú, ṣùgbọ́n mi ojú rẹ̀ fún ọ. Lọ síbi tí ewé àjẹ́ òfòlé wà. Ó tún lọ bí ewé àjẹ́ òfòlé. Sórí èyí tó wù lókè rẹ̀, èyí tó bá wù lókè rẹ̀, kódà àjẹ́ òfòlé bá máa ga jù báyìí lọ. Ṣùgbọ́n ewé tó wà lókè rẹ̀, kì í ṣàwọn èyí tó wà lẹ́gbẹ̀gbẹ́, èyí tó wà lókè rẹ̀ já. Èyí tó bá lè rí já mẹ́ já. Èyí tó wá rẹ̀ sílẹ̀ rẹ̀, iyekíye, ọ̀sà, ó kò sẹ́gbẹ́ kan. Ọ lọ bí ewé làpálàpá, ọjà torí tiẹ̀ náà, ẹ̀rẹ̀ sílẹ̀ rẹ̀, làpálàpá funfun ni o. Ọ̀sà tilẹ̀ náà, ó kò sí. Ọba fi pọ̀ ọ̀bọ̀kún, lọ́ba gún gbogbo ẹ̀pọ̀. Ọmọ ìyá mi máa lọ lò. Kọjọ́ lójú, ṣé kọjọ́ lójú? Tó bá ń lo sẹ́yà àpẹẹrẹ tó máa rí ni pé àwọn èèyàn máa tọrọ nǹkan jù lọ́wọ́ rẹ̀. Bí tó ti mọ iṣẹ́ àwọn àgbàlagbà tó kilẹ̀ nìyẹn. Wọ́n sì máa ṣàdúrà fún ọ. Ìjẹ́ kọ́rọ̀ ẹni kọ́ tán lọ́kàn àwọn àgbàlagbà ni. Ọmọ wa ni ẹ fi ilẹ̀ jàre. Ẹ yọ̀ǹda ẹ̀. Wọ́n mójú kúrò lọ́rọ̀ rẹ̀. Kò sì ní wálẹ̀ mọ́. Tí ẹ bá kówó léwu tí ń jẹ gbèsè, ẹni kọ́ lọ ṣiṣẹ́ yìí. Tí ẹ bá ní promise and faith tó pọ̀ jù, ẹni kọ́ lọ ṣiṣẹ́ yìí. A máa tẹ̀síwájú ní ọjọ́ ọ̀la tí sọjọ́ ajé. Tí wọ́n bá bo ògo èèyàn mọ́lẹ̀, ńbẹ̀ ní ti gbé lọ́la. Kí la fi ṣì? Ìgbà mí bẹ tó jẹ́ pé ìwọ lọ fọwọ́ ara rẹ̀ bògo ẹ mọ́lẹ̀. Àwọn afẹ́ ajẹmáfẹ́ ayó tí fúnni ló kó di ọ̀pẹ̀rọ lè jẹ́ pé àwọn bògo rẹ̀ mọ́lẹ̀. Tí èèyàn fi rọ́nà àbáyọ, ń fi ilẹ̀ fún yín. Pẹ̀lú oṣù tútù kan tó kilẹ̀. Oṣù tútù tó kilẹ̀. Wò mí, ẹjọ́ ọ̀dọ̀la. Ẹ̀yin náà máa fẹ̀mí ìmoore hàn. Àwọn èèyàn wọ́n bu yóò dáa fún èèyàn mi kan ní Amẹ́ríkà. Bó ṣe jẹ́ pásítọ̀ tó, ó sì fún mi ní nǹkan mèremère. Tó bá jẹ́ pé ọmọ pa ó kù mí ọkọ lọ́rùn pa lọ́rọ̀ tí mo sọ yìí. Ó wá yà mí lẹ́nu. Ẹni yẹn ní iṣẹ́ tí bàbá òun ṣe ni. Lẹ́nu ìjẹta àbíjọ́ wo lẹ́ni yóò ti sẹ́ndì owó tó pè mí. Ọ̀tọ̀ ni ó bù mí lówó dátà. Ọ̀tọ̀ ni ó sọ pé èyí náà ẹ̀mẹ̀mọ̀ kọ. Ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀. Láyé ẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Yorùbá ní kú iṣẹ́ ní múrí. Kódà bó bù mí lówó bọ́ jẹ́ nǹkan mi ló bù mí ń gbà. Gbogbo yín lára ó dẹ̀ o. A sọ̀rọ̀ fún wa lérí ewé ìsàsàmùrà. Ẹ má lọ ibì kan ń kọ yín. Ẹ má wọ̀rí. Tẹ́ bá gbọ́ tẹ́nìkan bá ní ọmọ ọ̀dọ̀ àgbà lọ́hùn. Tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ̀nù ọmọ Àyàndáre kì í ṣe mí. Èmi rèé. Ọmọ ọ̀dọ̀ àgbà. Òun rèé. Ìlú Ìṣẹ́yìn nílùú tí wọ́n ti bí mi. Ìkòròdú ni mò ń gbé. Agbára Ọlọ́run lè jẹ́ kọ́sẹ̀ yìí tó kolẹ̀. Ẹni a bá fẹ́ rí mi yóò rí mi nílùú Ìṣẹ́yìn. Bẹ́ẹ̀ dé Ìṣẹ́yìn. Ṣùgbọ́n nílò ojújọ́ méjì lọ àbí jọ́ mẹ́ta níbi Kúrò. Ó sì jẹ́nu. Tó ẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀. Ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀. +23480 3298 3298 +23480
3298 hotline ni. Gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. So nọ́mbà méjèèjì yẹn hotline ni. Yóò fún ọ ní ti bẹ̀rẹ̀ sí +229 5465 1928 +229 5465 1928 +229 5465 1929. Yóò yẹ wá kò ní yẹ lẹ̀. Ń ta fẹ́ Ọlọ́run ó ṣe, ìta fẹ́ Ọlọ́run yóò lé wa jìnnà sí. Ọdún àyàbọ̀ wo ìwé ọdún tí ń bọ̀ àti gbé nǹkan mèremère ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́jọ́ tẹ́ ń wá ìwé ìgbélú yẹn tẹ̀ yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ èpè ní o, ẹ máa sọ pé ń wáṣẹ́ mọ́ o, ẹni kọ́ lọ́wọ́ lánàá fún yín. Iṣẹ́ ní táyà ọkọ̀ ṣe kù, níjọ́ tẹ̀dá bá ti ra bàtà ẹsẹ̀, níjọ́ náà ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ọlọ́run ní dẹ́sẹ̀ sí gbogbo wa, Ọlọ́run yóò lánàá fún wa. Yóò yẹ wá o, kò ní yẹ lẹ́ o. Ire o, ire o, ire kàbìtì nílé wa o.